ṣẹlẹ̀ ẹ̀yin èèyàn ṣe ti rí bó ṣe ń dìjà lélẹ̀ ṣé mọ̀ pé à ń sọ fún yín wípé ó ń bọ̀ àwọn náà déédéé apariwo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àgbààgbà ilẹ̀ Kóòtù Àjíire ẹ ṣe wẹ́lo gbogbo ẹ̀yin àgbààgbà oníṣẹ̀ṣe ẹ dákẹ́ mímí bẹ ní pé gbogbo nǹkan tá à ń sọ kò síbi tó gbà kàn yín a ní àwọn ọmọ àlè àárín wa wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ẹ má dẹ̀ jẹ́ kó yà yín lẹ́nu gbogbo wọn bó ṣe múra yẹn ẹ má ròyìn pé wọ́n kàn ń ṣe wọ́n ń dọ́wọ́ wú lọ́wọ́ ara wọn rárá o Sultan of Sokoto ó ń bẹ lẹ́yìn wọn wọ́n ní kán máa lọ ṣe bí Emir Ìlọrin gbogbo wọn ló ń tì wọ́n lẹ́yìn pé kán lọ máa ṣe kán dá wàhálà lẹ̀ wọn ò ṣáà fẹ́ kí àlàáfíà kó jọba nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ kí ilẹ̀ Kóòtù Àjíire kó má ní ìsinmi kó máa gbóná jẹnjẹn kó dàbí ti north so that wọ́n á lè rí àyè penetrate wọ́n á wá sásá bẹ́ẹ̀ wàhálà tó bá ṣẹlẹ̀ nílẹ̀ Kóòtù Àjíire ilẹ̀ Yorùbá wọ́n á wá torí ẹ̀ wọ́n á fẹ́ wọ́n á wá bẹ̀rẹ̀ sí ní sọ́ọ̀dì nǹkan míì mọ́ra wọn lọ́wọ́ ṣùgbọ́n bó ṣe ń pláànù gbogbo kinní yẹn ni wà tèmi là ń tú àṣírí wọn síta bẹ́ẹ̀ là ń block ẹ̀ bẹ́ẹ̀ náà ń re-strategize tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tí ò bá jẹ́ wípé nǹkan ti ṣe yín ní Ìlọrin ẹ̀yin mùsùlùmí Ìlọrin ẹ̀yin ìran ọmọ ẹranko ìran màálù ajífìtọ̀ màálù wẹ̀rí ọmọ ajímùtọ̀ màálù lẹ́yìn ẹbúyàn ní dúdùn ó bú yín ní kíkan kí ló wá fa ilé ẹjọ́ bẹ́ẹ̀ tá bá wá sọ ẹ̀ lé irọ́ là ń pa alẹ́ ẹ fẹ́ jàjà ẹ̀sìn ni àdèmọ̀ wípé Sultan of Sokoto òun ló ní ká lọ dá ìjẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Kóòtù Àjíire Yorùbá à ń sọ fún gbogbo àwọn àgbààgbà wọ́n ṣe bẹ́ẹ̀ ni wípé àmọ̀kọ́ tá à ń sọ kí ló dé tá fẹ́ lọ jí Tani Ọlọ́run gbé lẹ́lẹ́kejì àwa mọ̀ ẹ ti sọ wípé ẹ bọ̀ wá gbé àwa dẹ̀ ti dúró dè yín Tani Ọlọ́run tó bẹ́ẹ̀ má mà jẹ́ ọ́ pa ẹ́ o má mà jẹ́ ọ́ pa ẹ́ o tí àwọn oníṣẹ̀ṣe ò bá ti bọ́ síta this time around àwọn bàbá elébùbọn àti gbogbo àwọn àgbàgbà oníṣẹ̀ṣe tí wọn ò bá ti speak up lórí ọ̀rọ̀ yìí Tani Ọlọ́run jẹ́ gbé ìṣẹ̀ṣe sílẹ̀ kó lè ráyé gbé ẹni kí ni mo sọ kí ló dé téèyàn oníṣẹ̀ṣe kì í dúró tira yín tí ò bá jẹ́ wípé ọpẹ́lọpẹ́ àwọn tí wọ́n dúró tó wà ní àdúgbò ọbẹ̀ yẹn àti ṣí Sunday Adéyẹmọ Ìgbòho tó lọ dá sí kò ń ṣe nǹkan tá à ń sọ ìlà bá máa sọ ẹ jẹ́ ká tẹ̀lé ká lọ wo bí Ìgbòho ṣe bá wa dá sí. Ó wà lọ́wọ́ ẹ̀. Wọ́n gbé ọmọ ẹ̀sìn títí kọ́ náà ẹ̀mọ́ sọ́lẹ̀. Ọlọ́run náà ká parí bọ́lẹ̀. Ẹgbẹ́ ìgbọ́n balẹ̀. Ọ̀gá sí gbogbo àdúgbò ti blọ́ọ̀kì gbogbo ọ̀nà tó wà àdúgbò wọn dá wà lára ìgidi lé o. Lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Àpẹẹrẹ kí mo ti sọ fún sí ibi Kwara gan pé ọmọ ọmọ dásìlù bàbá ẹ̀ wọ́n kí náà fẹ̀yẹ́ Kwara wọ́n pa ìjọjúmọ́ wọ́n jọba gbóńjú ẹ̀ dásì wọn náà sọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn nípa ọmọ jíyàn pé ó lọ rí àbẹ̀ níbàdàn lábẹ́ ẹ̀tọ́dọ́ yín. Wọ́n á borúkọ yín jẹ́ o. Àwọn mẹ́rin ni àwọn wà bí wà ìgbà kọ́ bá sí ti sọ̀rọ̀ irú èbò ni ẹ̀ gbogbo àdúgbò ti block pàpátá. Yẹ́sọ̀ ẹ káàárọ̀ sọ. Àwọn ọmọ ọ̀rẹ́ láti gbọ́mọ ilé kan gbé gómi àwọn aládùúgbò nígbà. Ọ̀gá àwọn aládùúgbò nígbà ló gbọ́ ẹ̀rọ lọ bí omi ni ọ̀rọ̀ ẹ̀sìn náà ń jà sí náà. Ọ̀rọ̀ ẹ̀sìn ni ẹ farabalẹ̀. Ẹ̀dá ni ní sùúrù àwọn ká mọ wọn lẹ́gẹ̀ẹ́ òní fóun bí. Hello sir. Okay. All right sir. Tó bá wọ́n ká gbọ́ ọ̀rẹ́ ṣe máa yí. Tó fẹ́ dogun tó fẹ́ mọ jólé tó dín ìjọba bá ṣẹlẹ̀ kálukú lè ṣe tó bá wù yẹn onídìí pé kíní ẹ láti bá sí pé láti bá jímọ̀ sọ̀rọ̀ fọwọ́ fẹ́ni ká pẹ̀lú nǹkan báyìí. Ìbàdàn ní bíbá wọ́n ti block gbogbo ẹbí rẹ̀ gbogbo títì. Agídíwèrè tó ní òyìn ó máa lò dáadáa olùfọ́fún ẹ̀dàn ẹ lo gbogbo agídíwèrè jẹ́ ọbẹ̀ mọ́ lóyìn ẹ wá lò. Ọ̀yá lo agídí yẹn tó fẹ́ lò yẹn náà. Hello. Drop that phone! Drop that phone, you're mad! Drop what? Drop the phone! Drop what?
Chief Igboho bá tètè débẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti fún Tani Ọlọ́run pa o àbí kán tún ti jí gbé kó ṣù bíríbírí wọ́n tún gbé lọ ṣé mo pé alẹ́ àbóòrù ọ̀nà lọ jí gbé nídìí some years back wọn ò wá fẹ́ fi ṣe lóru wọ́n wá fẹ́ ṣe ní ọ̀sán gangan kán lè mọ̀ wípé agbára wọn ká gbogbo ilẹ̀ kílẹ̀ pé ọ̀sán gangan la máa wá gbé ẹ ibo lẹ ti rí tó ti arrest èèyàn báyìí torí Ọlọ́run ibo lẹ ti rí tó léèyàn ṣẹ̀ tí wọ́n ti arrest tí ò ṣe criminal tó léèyàn ṣẹ̀ kí lè ṣe títa ni Ọlọ́run dá ẹ̀yin ọmọ Ìlọrin ẹ̀yin ẹrú Sátán Allah Sátán jàre ẹ wá bí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin mùsùlùmí ilẹ̀ Yorùbá mò ń jí sọ fún yín ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́mọ́ tinú yín kì í ṣe mùsùlùmí Saudi ọ̀nà practice nílẹ̀ Yorùbá àwọn tí mọ̀nàfíkì ọmọ àlè mufti Ìwó Gumi Ìwó àti brọ́dà ẹ̀ ṣe Gumi ọba Olúwo and the rest of them ẹ̀sìn mùsùlùmí pípa ẹ̀sìn mùsùlùmí jihadist ẹ̀sìn mùsùlùmí terrorism tí Sultan of Sokoto tó jẹ́ olórí wọn òun ni wọ́n practice ẹ rí wípé ẹ̀sìn yẹn kò ní àlùbáríkà kankan lórí kò sí nǹkan ordinary person wọn reproduce láyé kò sí nǹkan ẹyọkan tá a lè tọ́ka sí ní nǹkan rere nínú ayé tí ẹ̀sìn mùsùlùmí Sultan tó produce ní the whole of Nigeria kí ló produce terrorism criminality kán dáná sùnyàn bíi ti Deborah lọ́sàn gangan torí ó sọ̀rọ̀ blasphemy sí Allah kán dáná sún pa ẹ̀sìn wo kí ló tún produce àlìmájìrí kí tún ní o mass wedding ọmọ 30 years kán lọ fẹ́ fún bàbá 70 years nǹkan tí ẹ̀sìn mùsùlùmí jihadist Sultan tó produce inú Nàìjíríà nìyẹn alẹ́ ti cast ayé ò ṣe irú ẹ̀sìn tó ti wà backward bíi ti yàn àṣẹ ìsìn yẹn mọ́sẹ̀ oúnjẹ oyin èyí ẹ má fi kanra mọ́ Tani Ọlọ́run ìgbà tí ẹ mọ̀ wípé ẹ ò rárá gba èébú kí lẹ̀ ń tọ̀nà wá wàhálà fún ẹ̀yin lédè bẹ̀rẹ̀ kínní ṣé ẹ mọ̀ iye ọdún tẹ́tí gbógun ti àwọn ìṣẹ̀ṣe for so many years wọ́n dákẹ́ bẹ́ẹ̀ ṣe ń hàn wọ́n léèmọ̀ lẹ́ẹ̀hàn àwa kírísítẹ́nì léèmọ̀ kò sórúkọ tá kì í pè wá tán àsìkò yìí báyìí gbogbo nǹkan tá à ń sọ kò tí ì pé 5 years náà tí àwọn oníṣẹ̀ṣe jí pẹ̀lú yín as a matter of fact lórí ọ̀rọ̀ Tani Ọlọ́run gan lọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ látìgbà náà morúkọ tẹ́ ẹ̀ pé àwọn oníṣẹ̀ṣe ni ẹlẹ́lẹ́bọ ni wọ́n kò dẹ̀ sọmọ òríjìnà ọmọ kó o tún ajíire tí òun ṣọmọ ìran ajẹbọ nìran tàwa àwa ń jẹbọ sọra ni ẹ̀yin tẹ́ ẹ̀ jẹbọ ayé yín ò ṣeé fi tọrọ ẹ tẹjú mọ́ ìgbésí ayé tí wọ́n ń live jọ ṣó lè fi ìgbésí ayé tán live ṣó lè fi tọrọ no tá ṣó lè fi ìgbésí ayé àwa àjẹbọ ṣó lè fi tọrọ bí bàbá wa president Bọ́lá Ahmed Tinubu bí àwọn governors wa bí àwọn olóríire bí doctor bí engineer bí lawyer bí justice àwọn ìran àjẹbọ nìyẹn ayé wa ìgbésí ayé wa fi ṣe tọrọ ìgbésí ayé tiyín ti bàjẹ́ ẹ bú Ọlọ́run tiwọn àwọn náà wá ń bú Ọlọ́run ti yín ẹ wá ní kán lọ jí wọn gbé wá ipe wọ́n sọ̀rọ̀ sọ́lọ́run ti yín ẹ jọ̀ọ́ o Ọlọ́run tí wọn tí àwọn ọmọ ti yín kọ̀ndẹ́mù yẹn kí ni kán ṣe fún wọn o ṣe ráyé ẹ bú wọn ní dúdùn àwọn bú yín ní kíkan ẹ rárá gbọ̀rọ̀ ẹ wá fẹ́ lọ Tani Ọlọ́run tún fẹ́ lọ jí gbé àṣẹyìn lẹ ń jíyàn gbé ní Kwara àṣẹyìn foundation yìí ni ṣe rí US imam yóò máa wà ó mọ̀ sí àwọn tí wọ́n ń jíyàn gbé ní Kwara ṣe rí Ògo Ìlọrin àti gbogbo foundation forí burúkú tí wọ́n kóra wọn jọ síbẹ̀ àwọn ránran tó ní tẹ̀síwájú ní ayé wọn àwọn ìran àlìmájìrí àwọn ọmọ ìránṣẹ́ pàálà Sátán gbogbo yín ara yín ò gbà ebú ṣùgbọ́n ẹ lè bú Ọlọ́run ẹlòmíràn tó bá wá bú Ọlọ́run ti yín ó máa ń dùn yín wá kéyẹmí ara tí ì rí nǹkankan a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ as a matter of fact gbogbo ìwà tẹ́ ń wí bẹ́ẹ̀ ṣe ń ṣe lórúkọ Jésù Ọlọ́run àtúbọ̀ jẹ́ kẹ́ máa jíngírí sí torí bẹ́ẹ̀ ṣe ń ṣe fúnra yín lẹ̀ ń kọ́nájó ọ̀rọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá lórí eléyìí tẹ́ ṣe báyìí thousands tó ti sá kúrò náà ẹ̀sìn mùsùlùmí àbí mo parọ́ ẹ tún ti lose a lot of followers níbo a ló fẹ́ báwọn òsínwín ṣe àwọn mọ̀nàfìkì àwọn ìran pépapépa ẹ pa wọ́n kùránù wọn ò sọ ẹ fẹ́ràn wọn ẹ lọ́ọ̀fù wọn ẹ ṣàforíjì láyé rí ẹ pa wọ́n ta ló fẹ́ bá ìyàn ní pípa ṣe ẹ kó sì dànù ṣe ráyé
wọ́n ń gbé ọ̀rọ̀ jihadis bọ̀ ńlẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà ẹ mọ iye ọdún tá ti pariwo wípé kí ẹ pe àwọn gọ́vnà kẹ́yìn ọba, ẹ̀yin àgbààgbà kẹ́ pe mítì kẹ́ invite gbogbo gọ́vnà sáàrin, kẹ́ ẹ pè wọ́n kí wọ́n pe gbogbo religious leaders pátápátá kó ní kálukú kó lọ tọwọ́ ọmọ ìbọṣọ, kí wọ́n wọ́n ní gbogbo followers wọn, kí peace lè rè. Ẹ̀yin àgbààgbà, ẹ̀yin ọba, ó dẹ̀ pa wọn sultan ẹgbẹ́ yín, ọba bí ẹgbẹ́ yín ní Sokoto, ó ti kó yín láyà jẹ ńlẹ̀ Yorùbá, ojúgbà ní ti fún yín. Your shame dey shame me. Sultan jókòó sí Sokoto, ó ń pọ́ǹpù, ó ń púùṣì emir Ìlọrin àti àwọn mọ̀nàfíkì, àwọn ọmọ ìran pípa. Ó ní kó máa da omi àlàáfíà ilẹ̀ Yorùbá rú, ó ní kí wọ́n jẹ́ kí ilẹ̀ Yorùbá kó wà ungovernable. Abẹ́yìn ò rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Tinubu 2023 2027 ó ti wọnú kínní. Tẹ́ bá lọ jókòó ti bàbá Olúbàdàn, tẹ́ bá lọ rò wípé ọ̀rọ̀ ti tẹ́lẹ̀ ni, wọ́n ti mú situation bàbá Tinubu next year, wọ́n ti mú mọ́ ọ̀rọ̀ tó wà lẹ̀. Sultan gbogbo wọn, àwọn Kaba, gbogbo Fúlàní Kalive, wọ́n ṣe mítì burúkú. Ẹ̀rí tí Àtíkù bá síta, ó lóun máa dá subsidy padà. Kí ló dé tó ṣe fẹ́ dá subsidy padà? Torí pé àwọn Sultan and co, àwọn Kaba, àwọn group wọn bí 20 or something, àwọn ni wọ́n pín owó yẹn láàrin ara wọn, torí ẹ̀ ló ṣe fẹ́ dá padà náà. Ṣé ó lóun fẹ́ dá padà fún àǹfààní ẹ̀yin aráàlú ni? Wọ́n dẹ̀ ń wá gbogbo ọ̀nà bí Tinubu ò ṣe ní ṣe second term. Ara ọ̀nà yẹn, ọ̀nà tún continue sìn, wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ ńlẹ̀ Yorùbá, kí wọ́n lè rí, kí Sultan lè rí àyè, kí àwọn ọmọ ọ̀ràn tó ń bọ́ kiri, àwọn ìran jihadis apààyàn, àwọn ISWAP, àwọn ISIS àti gbogbo wọn, kí wọ́n lè ráyè penetrate wọ ilẹ̀ Yorùbá. Ẹ wá gbọ́ o, ọ̀rọ̀ yẹn ó ti ń súnmọ́ báyìí o, kí ọ̀rọ̀ mi kó lè yé dáadáa, kó lè mọ lára àwọn tí wọ́n ń gbàbọ̀dé kìíní ìtàn fi nǹkan bójú. Tẹ̀lé mi kó wá wo fídíò lẹ́ẹ̀kan sí, wá wo fídíò kó fetí balẹ̀ kó gbọ́. Why I brought Akoti Eru to the studio, why I did all I done, while I did all I done, I will tell you everything. But whatever I am telling you here, I don't want it to look like just a mere excuse. An excuse, just an excuse. No. Ogun tí mo sọ kò ní kí n máa padà. Ẹ tí wọ́n ti gbogbo tí mo sọ gan, kò ní kí n ṣe tí mo ṣe fún àbí. No. Ìjọ kírù jákèjádò àgbáyé ibi gbogbo tẹ̀rí kẹ́ ẹ pín sí láyé. I'm sorry. I'm sorry to death. Sacred area of your belief. Ibi tí a ti lọ, bá a ṣe lọ withdraw àwọn cases ní kóòtù lọ́jọ́ náà, ibi tọ́rọ̀ ń parí sí. Tọ́ ẹ ti gbé lọ ilé ẹjọ́, ó ti bẹ̀bẹ̀, ẹ ti ṣàforíjìn fún, kódà ẹ tún lọ ilé ẹjọ́, ẹ gba ìwé kúrò ilé ẹjọ́ pé ẹ bá ṣe ẹjọ́ padà sí kóòtù. Ṣé ẹ ṣe tán yẹn ni àbí kí ló tún ṣe tó wá di pé kóòtù tún yá? Ẹ ṣeun, mo dúpẹ́ àforíjì, ṣùgbọ́n nínú òfin ìtúbá nínú Islam, nínú àwọn mọ́jẹ̀mú téèyàn bá ń ṣẹ̀ tí bá ń túbá, irú túbá ẹni tọ́lọ́run ọba tó dá wa gan ó gbà, òun lẹni tó bá túbá lórí ẹ̀ṣẹ̀ kan tí òkun wá padà síbẹ̀ mọ́. Àwọn oníkéwú ń dàpè ní nínú mọ́jẹ̀mú rẹ̀ aláyé àhúdá ìlàdàmù, ẹ̀ṣẹ̀ téèyàn ṣẹ̀ téèyàn túbá rẹ̀ yẹn, ní tí ó jẹ́ kọ́lọ́run ó forí jìyàn yẹn ni pé kéèyàn má tún padà sí ibẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣe nǹkan lákọ̀ọ́kọ́ tó bá láṣìṣe ni, tó bá dẹlẹ́ẹ̀kejì tí ń dẹlẹ́ẹ̀kẹta yóò di àmọ̀ọ́mọ̀ sí i. Tó téèyàn bá ṣẹ̀yàn lákọ̀ọ́kọ́ tó tún bá tẹ̀lé foríjì, tó tún lọ ṣe the same thing, tó fi hot ní lẹ́ẹ̀kejì, tó tún ní ẹ dákun tẹ́ ẹ tún dákun, tó tún dẹlẹ́ẹ̀kẹta tó tún lọ ṣe the same thing, sàǹpẹ́ ni òun mọ̀ọ́mọ̀ hot yìí ni. N tó wá ṣẹlẹ̀ ní wípé lẹ́yìn ìgbà tí mo rò pé ara tu ta lọ́lọ́run tán, kí n tó lọ bí ara tù, bàbá kan náà ń bẹ tó ń pè ní Olúwo Tedé, ìlú tó ń pè ní Tedé lókè Ògùn. Olúwo Tedé, bàbá yẹn náà sọsọkúsọ sànẹ́bì online, àgbà ọ̀dà kóòtù náà lọ fi gbé bàbá yẹn náà nígbà náà. Ṣé rí nígbà tí bàbá yẹn dé kóòtù tí wọ́n rí reality àgbàlagbà làwọn, wọ́n ń sọ ọmọdé bíi títa lọ́lọ́run. Bàbá náà sunkún gan, àwọn náà kóòtù rí ìmọ̀ǹdì àwọn náà for some days. Àmọ́ látọdún náà tí wọ́n ti ju bàbá yẹn lẹ̀ tó ti tú bàbá àwọn ò bọ́ ta sọ ẹni àti dáadáa àtàìdá ìgbúrò bàbá náà online. Wọ́n lọ jòkó jẹ́ sáàyè wọn because wọ́n rí i pé táwọn ṣe ò dáa. Àwa discover pé recently ẹ bá wo ọdún
ilé ẹ̀ka ṣe lọ yìí bẹ́ẹ̀ ni. ta lọ́lọ́run kó àwọn kan lẹ́yìn wọ́n á wí láwàní báwo àáfà àti máa ń wí láàrin ẹ dákun kí ló kan láàrin níbi oníṣẹ̀ṣe àti ẹlẹ́bọ àníkẹ́ni tí máa ń ṣe bọ́ ó mọ̀ ṣẹ́ bọ̀ rẹ̀ àníkẹ́ni tí ń ṣe ìṣẹ̀ṣe ó mọ̀ ṣe ìṣẹ̀ṣe rẹ̀ níjọ́ wo làwa ń lọ mọ́tálásí tá a kó lẹ́kẹ̀ẹ́ wọn sọ́run tá a kó ose Ṣàngó tá a kó lọ́wọ́ tá a mú kinní tó fi ń dáfá tá a mú lọ́wọ́ tá a wá fi ń ṣe ẹ̀yẹ bẹ́ẹ̀ lè rí ta lọ́lọ́run wá kó àwọn kan lẹ́yìn wọ́n wá lọ ní ilé ibi tó ti ń ṣẹbọ wọ́n ń display bíi pé àwọn ń kírun bíi wa wọ́n ṣe é tán wọ́n tún wá gbé ẹlẹ́dẹ̀ jáde wọ́n dúnbù rẹ̀ bá àti máa ń ta ẹran léyà yẹn gbogbo tí wọ́n ń ṣe yìí láti fi tàbùkù ẹ̀sìn Islam àti láti fi dá wàhálà lẹ̀ láàrin ìlú kí inú ó lè bí àwọn mùsùlùmí kí wọ́n lè react. kò wá fi wọn bẹ́ẹ̀ yẹn wọ́n á bọ̀ ká ó bẹ̀rẹ̀ sí gbogbo tó lòun ní mímọ́ jọ sí ó bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ burúkú sáwọn apá padà sáwọn bàbá wa nílọrin àti emir ibẹ̀ láti wá wò ó ṣẹ́sì rí àwa mùsùlùmí Ìlọrin à ń ṣe lawless citizens law abiding citizens ni wá àìṣe gbàgídígbàgbọ́ láti máa dá sáà láti máa dá wákà ilé Ìlọrin kìí ṣèlú jàgídíjàgan ilé Ìlọrin kìí ṣèlú fìtínàfà èlú tó jìnnà síná tó sún máa lò jàǹdà Ìlọrin ni. orin ń gan àwọn ta lọ́lọ́run tó yí padà tó wọ́n kọ́ bá mi láti fi tàbùkù Ìlọrin ibẹ̀ ni àtiwáwò tó bá já sí wípé heritage Ìlọrin làwa gbé lọ́wọ́ tá à ń pèsè àpọ̀lú ẹ̀kọ́ tá a ní tẹ́nìkan sì bọ́ síta tí ń bastardize Islam I need to take a step inú àwọn reason tá a fi decide to take a step pé ká bí òfin sí i padà ní wípé tí àwa ò bá take a step ká bí òfin sí i àwọn mùsùlùmí ibòmíì lè take a laws into their hands they will become violent tí wọ́n wá ṣègbésẹ̀ tó lè kó ìnira bá àbí tí ó pa á ní ìdí táwa fi ṣègbésẹ̀ lórí ẹ̀ tá a fi fáìlì kéèsì ní ìsìn kóòtù pé ká lọ gbé wá kó wá ṣàlàyé fún kóòtù ẹ̀tọ́ tó bá ní láti máa tàbùkù Islam àti. ẹ jẹ́ àti ibi pẹlẹbẹ mọ́ lè jẹ́ kálàyé mi kó lè yé yín mi fẹ́ sọ̀rọ̀ jù fídíò tẹ kọ́kọ́ rí Oríyọmí àbí ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa wò pé dára ṣó ètò Oríyọmí kí mo fẹ́ ètò ẹ̀ fún à ń tú ilẹ̀ bàbá wa ṣe ẹ̀ sọ̀rọ̀ individual ẹ má jẹ́ kí àwọn kọ̀ọ̀kan fún yín àsìkò tó ti fún wa kọjá ti kọjá má máa fún lára ẹ kí ló gbọ́ tó wí ó ń tọrọ apology lẹ́yìn ìgbà tó rin àwọn kérúbù àsẹ́ràfù sí anes ọlọ́run Orímọládé àpótí ẹ̀rí táwọn ń gbé gẹ̀gẹ̀gẹ̀ nǹkan àṣírí títí wọn mo máa ń sọ tó bá wá sórí láìṣò mi tá a bá gbé gbogbo ẹ̀sìn kalẹ̀ tó bá digging deep kò sí wàá tú àwọn nǹkan kan débì kan ìwọ gan aka ẹ̀ láyà wá yí padà yálà nẹ́sìn ìṣẹ̀ṣe mùsùlùmí àbí kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ jẹ́ kó ní kálukú máa ṣẹ̀sìn ẹ̀ peacefully lọ ká gbà fúnra wa ẹni rọ ẹ jẹ́ ká jọ tútùkùtù bẹ́ẹ̀ wọ́n ti wá ń tu nísìnyí ara yín ò wá gbà mọ́ ṣé Oríyọmí tó lóun fẹ́ become governor ní Ọ̀yọ́ state ṣe bóun ló lọ gbé ọlọ́run àpótí ẹ̀rí àṣírí nǹkan tí àwọn kérúbù àsẹ́ràfù Orímọládé tí wọ́n sìn tí wọ́n fi ń pamọ́ tó jẹ́ nǹkan àṣírí wọn ó gbé lọ sí àgídìgbò ẹ̀ ó tú sí gbangba ó rì wọ́n ní òhò ó bojú ẹ̀sìn wọn jẹ́ after sometimes ó wá ṣe fídíò ó wá lò sorry nígbà tó tú wọn sí òhò ní gbangba ó wá ń faṣọ bò wọ́n nínú ilé go and say sorry to the bird in the hair nìkẹ́ni ṣé nítorí kò fẹ́ jẹ gómìnà nìkẹ́ni ṣe ti rí ẹjọ́ ẹ rò wípé Sultan of Sokoto ṣé Gumi gbogbo àwọn El-Rufai ẹ rò wípé wọn máa support Oríyọmí gbogbo àwọn mọ̀nàfíkì ilẹ̀ Yorùbá Sheikh Gumi Mufti Ìwó àti brother Ọba Olúwo gbogbo wọn ni wọ́n support Oríyọmí ìdí ni wípé Sultan ṣàfẹ́ islamize ilẹ̀ Yorùbá by fire by thunder ó believe wípé tó bá ti lè islamize ilẹ̀ Yorùbá wọ́n ti islamize the rest of southern part of Nigeria wá gbọ́ sórí Ìlọrin nítorí wọ́n náà ti kọ́ńkà Ìlọrin wọ́n believe wípé wọ́n ti kọ́ńkà gbogbo Kwara
tabadẹ wo ta wẹnu lẹ ta wẹnu ọkọ ṣé kò máa jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ because lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bíi 2 days ago ni mo ìgbọ́ ọlọ́run láìtọ́ sọ wípé wọ́n tún jí ọba Yorùbá kan gbé ṣé wọ́n tẹ pa ni àbọ̀n ti fi sílẹ̀ ǹjẹ́ ẹ mọye village tó belong sí Yorùbá ní Kwara tó ti empty more than 40 wọ́n á wá ránṣẹ́ sí gbogbo àwọn Fúlàní ṣáná ní family tí ẹ mọ̀ pé wọ́n ní history gbogbo country tán bá wà ìwò òfò àtàdánù tán wọ́n máa ń lé wọn kiri nínú gbóná ń gbé wọ́n á wá lé wọn wá gbogbo yín tẹ kúrò lórí ilẹ̀ baba yín àwọn á wá occupy ibẹ̀ ṣé àwọn yẹn àwọn ni wọ́n fún Oríyọmí ní support láti become governor ní Ọ̀yọ́ state wàá gbọ́ èyí tí ò yẹ dáadáa ń bẹ̀ bí wọ́n ṣe ná kọ́ńkà Ìlọrin tó bá fi lè survive ẹ̀ ní Ìbàdàn wàá rí pọ́n gbógun tì yín ní Ìbàdàn gangan because wọ́n believe pé tó bá ti conquer Ìbàdàn wọ́n ti conquer the whole of Ọ̀yọ́ state tó bá dẹ̀ ti conquer the whole of Ọ̀yọ́ state wọ́n ti believe pé wọ́n ti conquer the whole of Yorùbá land. Bàbá Olúbàdàn iṣẹ́ pọ̀ lọ́wọ́ yín ẹ má gọ sẹ́yìn kankan bàbá ẹ ṣiṣẹ́ bàbá Olúbàdàn bàbá Ládọjà ọba tó jẹ tí ìlú rojú orúkọ ò ní parẹ́ èyí tó jẹ tí ìlú òrojú orúkọ ò ní parẹ́ ẹ má jọ pa ìtàn burúkú fún orí oyè yín o. And they can do the needful. We are in your support. We are supporting you. Lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Ṣé ẹ rí tí Mufti Ìwọ sọ wípé láyé ipò ogun olóòlù tẹ́ ṣe lọ́dún will be the last ọmọ gbúrò ọdún olóòlù ní Ìbàdàn. Èmi wá ń dúró Ọlọ́run á dẹ̀mí wá sí the next year. Tí wọ́n bá ti ṣọdún olóòlù ní ìlú Ìbàdàn, ìṣẹ̀ṣẹ̀ ti kú nìyẹn. Ṣé ti rí gbogbo bó ṣe ń lọ? Wọ́n fẹ́ kọ́ńkà Ìbàdàn tó bá ti kọ́ńkà Ìbàdàn wọ́n ti kọ́ńkà gbogbo Ọ̀yọ́ èmi ní Òkè Ògùn gbogbo àìmọye villages tó wà ní Ìbàdàn gbogbo ẹ̀ ni wọ́n ti kọ́ńkà tí Fúlàní ti gbà ẹ rí fídíò tí mo gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ rí Fúlàní bó ṣe ń sọ̀rọ̀ tẹ́ bá pàdé ẹ lè bìlíì pọmọ Fúlàní ni ó ti ń jẹ baálẹ̀ ó tún bá ọmọ Yorùbá tó nílẹ̀ ó ń bá du ìjà baálẹ̀ ńbẹ̀ pé wáì ṣe báwọn ti pẹ́ tó ti wà ńbẹ̀ kò yẹ kó jẹ́ wá gbé ọmọ Yorùbá kó wá jẹ baálẹ̀ lé wọn lórí can you imagine ẹ̀dẹ̀ rò pé nǹkan ò ti máa ṣe yín báyìí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn ibo lẹ́wà ẹ̀yin ọmọ Òkè Ìbàdàn ọlọ́mọ òru látíláti ṣe bẹ́lẹ̀ gbáláfẹ́ ṣe bẹ́lẹ̀ ìjà gbóró níjà Ìbàdàn ibo níjà yín wà òfò àtàdánù lẹ fi ń ṣe lọ́ọ̀láì àfi kẹ́ máa fi túlé onílé kẹ́ máa fi wá bí alábẹ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Ìbàdàn ẹ̀ rí sọ gbogbo blogger Ìbàdàn ẹ̀ rí ṣe àfi kẹ́ máa táṣìírí ara yín àfi kẹ́ bá yí ara yín jẹ́ kẹ́ kọ lẹ́tà ràn mọ́ra yín kẹ́ gbéra yín lọ sí prison kẹ́ máa fẹ́ wọn lọ gbà bẹ́ẹ̀ tí ń lọ sẹ́wọ̀n lẹ́nìí kẹ́ máa fẹ́ wọn lọ sẹ́wọ̀n lọ́la ìlú yín ẹ máa bàtà ní mí Ìbàdàn kì í bá yín jà yẹ Ìbàdàn kì í bá yín jà ìjà tó yẹ ìjà Ìbàdàn ẹ kó ṣí orí burúkú dànù. Ẹ wo bó ṣe fìtínà tí yín ní Ìbàdàn tá ìrójútu ayé yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó tẹ lẹ́yìn ọmọ Ìbàdàn tá kì í jẹ́ ká gbádùn online ẹ wá ayé yín àwọ̀ Èkìtì làwa tó wọ́n ń gbà yín lẹ̀ ní Ìbàdàn shame on you ẹ̀yin Ìbàdàn bloggers. Ẹ rò wípé ìṣèbọ̀ nǹkan tó wá ṣe fún Tani Ọlọ́run ẹ rò wípé torí Tani Ọlọ́run ni ìṣẹ̀ṣe náà gbógun ti ọ̀rọ̀ olóòlù tí kúrò lẹ̀ lára ogun olóòlù ẹ bójú wọn jẹ́ gbogbo ọ̀nà tó plan láti sọ wípé wọ́n fẹ́ jà gbogbo kíní tó ń ṣẹlẹ̀ yìí sọ́tà mọ̀ sí i Sultan finance ẹ̀ pẹ̀lú Emir Ìlọrin yes Sultan àti Emir Ìlọrin wọ́n finance ẹ̀ ẹ má bínú ooru ni àwọn ni wọ́n finance ẹ̀ tẹ́ ẹ bá wá lọ ṣe mistake tẹ́ lọ dìbò fún Oríyọmí first state àkọ́kọ́ fún yín ní sharia ṣebí Gumi Ìwó Mufti ó ní sharia kò ṣe fún gbogbo ẹlẹ́sìn mùsùlùmí nìkan how come ṣebí Tani Ọlọ́run oníṣẹ̀ṣe ni kí ló dé tó jẹ́ pé kóòtù sharia náà ní kan wá gbé kí ni wá gbé kí ni Ọlọ́run ẹ̀yin ọmọ ti yín ó ń bú Ọlọ́run ti wọn àwọn náà bú Ọlọ́run ti yín ẹnì kan wá gbé ó ti ṣẹ̀ṣẹ̀ yín ṣé ẹ ya wèrè ni ẹ ti ya wèrè ẹ̀kan mọ́ ní ẹ ti sẹ́wín kí ni mo ti ẹ̀ ń sọ díẹ̀ ló kù ìran Fúlàní wọn lajú díẹ̀ ló kù kán máa họ èèyàn jẹ báyìí gbogbo báwọn èèyàn ṣe ń ronú tán fọpọlọ ronú wọn lọ́pọlọ èèyàn á jí láàárọ̀ kùtù á tàpù ìdí màálù pàpàpàpà èèyàn á tọ̀ ṣararara á gbé orí á kí orí sábẹ́ fùrọ̀ màálù èèyàn á tọ̀ sórí ẹ̀yà á fìfẹ́ orí báwo lè ṣe fẹ́ kọ́ irú èèyàn bẹ́ẹ̀ kó lọ́pọlọ ṣàríà gan tí Sultan Ọlọ́run Allah Sultan mùsùlùmí Sultan kí ló bí ó yàtọ̀ sí mùsùlùmí Saudi bẹ́ẹ̀ ni mo sọ fún yín mùsùlùmí Sultan ó bí jihadis ó bí terrorism ó bí mass wedding ká fẹ́ ọmọ 13 years fún bàbá 70 tó ti níyàwó only God know how many tó ti bí more than 20 children. Àwọn Ọlọ́run tí ayé Sultan nǹkan tí Ọlọ́run Sultan tó ń produce inú Nàìjíríà nìyẹn ordinary pencil ẹyọ kan tó lè fi kọ nǹkan Ọlọ́run Sultan ò produce ẹ̀ rí ẹ bèrè lọ́wọ́ wọn gbogbo bó ṣe múra kankan kí ni àǹfààní tí àwọn mùsùlùmí ti jẹ lára wọn gẹ́gẹ́ bí mùsùlùmí tó ń pariwo
ṣe ráyé wọn ẹ rò wípé ta ni Ọlọ́run náà ọkàn fìkan ra mọ́ bọ̀bọ̀ yẹn ni ẹ bú bàbá wọ ẹ ń bú bàbá Olúbàdàn ẹ ń bú bàbá Ọọ̀ni àtàgbà tọmọdé yín ẹ̀yin mùsùlùmí ọ̀ràn mọ̀nàfìkì ẹ ń bú bàbá wa Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ gbogbo ọba aládé ilẹ̀ Kóòtù Àjíire lẹ̀ ń bú ṣàkàṣàkà pé tó bá tó Mufti Gumi Ìwó máa halẹ̀ ní pé tó bá tó kán dáhùn lóhùn àwọn ò dáhùn àwa ọmọ la wá ń dá wọn lóhùn ẹ wá sọ wípé à ń rí Emir fín ẹ jọ kí ló ìtumọ̀ Emir gangan níbi tá a bá dé Emir ó há ẹ̀mí ẹ̀ ti há ẹ̀mí ọba yín nílọrin ti há ẹ̀mí kí lorúkọ ọba wọn nílọrin ó ti há sínú igi ó ti há ayé yín ti há Emir lórí Emir bá ń tutọ́ lórí Emir pù ẹ̀yàkàyàmà Emir yá who is Emir Emir kọ́ ọba ni wọ́n jẹ́ níran bàbá mi àwa tẹ́ ẹ máa kó pọ̀ gan ni ṣe rí ìjà jihadist tẹ́lẹ̀ múra sílẹ̀ yẹn ẹ máa mú bọ̀ ẹ̀yin kìrìsìtẹ́nì kì í ṣe ọ̀rọ̀ oníṣẹ̀ṣe nìkan o lọ́rọ̀ yìí náà tó ṣùṣe wà yìí má ṣe mistake brother mi mọ́mì mi politics wà ń bẹ̀ next year election bàbá Tinubu next year gbogbo ọ̀nà tó fi máa da gbogbo àlàáfíà ilẹ̀ Yorùbá rú tí ọkàn bàbá Tinubu ò ní balẹ̀ tí gbogbo ọkàn wọ ò ní balẹ̀ tá a fi ní lè rojú ráyè ṣe wípé òkè bá a ṣe máa ṣe lélẹ̀ tá a máa fún wọn support òun ni sultan òun ni wọ́n plan ṣé àmọ́ pé gbogbo tactics tó lè fi bá o Tinubu down gbogbo ẹ̀ náà ti try Tinubu ó dúró pa ni òun ni gbogbo eléyìí tó ń ṣe iṣẹ́ ọwọ́ sultan àti Emir ni Emir kọ́ Emir ni Emir haha ni ẹjọ́ kí ló ń jẹ́ Emir lọ́dọ̀ yín ló há ẹjọ́ máa hára yín pa síbẹ̀ ẹ rí wọ́n fẹ́ pata ni Ọlọ́run ọmọlọ́mọ tẹ láǹdì sọ́spídù gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe tí ẹ̀ bá ti wá dìde kẹ́ dúró bí ọmọ kọ kẹ́ dúró ti ọmọkùnrin kẹ́yìn gan kẹ́ wá lọ sí ọ̀dọ̀ kọ́ọ̀tì kẹ́ ẹ lọ gba kọ́ọ̀tì lẹ́tà kẹ́ ẹ sáàfù wọn ní lẹ́tà wípé wọ́n ń gbógun tì yín wọ́n ní yín lára ní gbogbo ìgbà kọ́rọ̀ yìí kó di wàhálà kí gọ́fìnà dá sí láti yọdún tàbí pé gọ́fìnà pé gbogbo ẹ̀yin ọba tẹ̀ dáhùn ṣe rí pé ó ti délẹ̀ báyìí ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ ẹ jẹ́ kó máa lo bẹ́ẹ̀ àwa tá a dẹ̀ wà lókè òkun we are supporting you bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe rí ogun jihadist tí Olúwo àti Mufti àti Oríyọmí gbogbo wọn àti ẹni ẹ̀yàn ọmọ Ọlọ́run tẹ́ fẹ́ dá sílẹ̀ we are ready for you ó yẹ ẹ máa gbé bọ̀ wá ojú yín á bó ẹ gé ka àbámọ̀ jẹ ṣùgbọ́n ṣe mọ̀ wípé ilé ìtẹ̀ṣe ìbáyìí thousands of Islam ó tún ti kúrò nínú ẹ̀sìn Islam ṣe mọ̀ pé ó tún ti lọ bẹ́ẹ̀ yẹn ọwọ́ ara yín lẹ fi máa para yín ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ tẹ̀lé mi. Ìyá mi sọ pé nípa fún mi wípé ẹnìkan lọ gbé owó òkú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá lọ sílé ìlú bá lọ ṣùgbọ́n tó bá rìn mọ́mú báyìí. Àtọ́mọ́ ti bá ilé bàbá òkú bí ọjà mi àti bàbá yẹn sílẹ̀. Àtọmọdé àtẹgbà. Nígbà ọkọ ló ń bá kan wá. Lábẹ́rẹ́ nǹkan mọ́lẹ̀ lẹ́gbọ́lé kan. Àtẹni tó wọ́n gẹ̀ẹ́sì òtòṣò tí wọ́n ti mọ́lẹ̀ ẹ̀dọ́ pọ̀pọ̀ ló máa fara pa. Àtẹni bá jókòó mẹ́jọ. Ẹ fara gbà. Ẹ̀gbọ́n ìyá mi tó fún ní owó yẹn wá. Níṣẹ́ nílùú Èkó tí ò mọ̀ pé ẹni tó gbówó yẹn ó tí owó gbélé ẹ̀gbọ́n ìyá mi náà. Nílé ẹtì ẹtì. Nígbà ní kí n máa sọ ilé àpò. Ní kọ́kọ́ ló pa àkàkọ́ wọn. Mi ní sọ́jú bẹ́ẹ̀ lọ. Ṣé wọ́n sọ pé àkúfà ni. Àkúfà ni. Ṣé tí ó kú? Ìyá mi ìbò bẹ́ẹ̀. Àkúfà ni. Mo sọ fún ní ẹgbẹ́ kìíní Sátidé. Sátidé ní orí kókó ń dà ká tó sọ fún ẹgbẹ́ náà sílẹ̀ bàbá ẹ̀ dídí àtúntò yẹn. Báwo mọ̀rẹ́mọ́rẹ́ tó rìn mọ́lẹ̀ ń bẹ̀? Wọ́n sì pa ẹgbẹ́ tó kú. Àtọ́gbà ẹgbẹ́ náà tó pàtí ẹ̀rẹ̀ tó kú ọmọ 62 years. Tó ẹ̀rọ gbọ́ báyìí báwo ni òkòkò ṣe jẹ́ sẹ́yìn? Ẹ̀gbọ́n mi ni gbogbo ọmọ tí láàbì bí sílẹ̀ bàbá pàtà ló kú. Ọmọ tí náà ti jẹ́jọ́ kò lè kú. Ìtọ́jú fẹ́ra rò ń bẹ̀ pé màá dọ́gún fún ìmàdébọ̀ tí olóòtú lọ mọ́lẹ̀ pé kẹ́tù. Gẹ́gẹ́ ọ̀dọ́m tí bá ní kí n sọ̀rọ̀ ilẹ̀ àṣù òní ni kú ìbànújẹ́ ló jẹ́. Ìbànújẹ́ ló jẹ́ fún mi. Ogun ìdílé wa ogun ìdílé ló pa fún àtúbà. Ilé bàbá ẹ̀ ni. Ó ṣe káńsà tó ló pa ẹ̀ lọ. Ìkọ̀kọ́ ló máa bá nǹkan kan wá. Ogun ìdílé máa mú nǹkan kan dání. Àwọn apá kò sọ ogun ìdílé, àdàbọ̀ tí mo ẹ̀gbọ́n ẹ̀. Àkúfà ni. ẹ gbọ́rọ̀ lẹ́nu wúmọ̀ yìí o fámìlì late Táíwò Ògògó ni wọ́n
wọ́n ní fámìlì wọn ẹbí tó kún tó pọ̀ tó fẹ̀ pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ pé nínú fámìlì house wọn máa ń kú fọ́fọ́ ariwo gbogbo ẹ̀ máa ṣe wìtìwìtì ni wọ́n ní bọ̀ láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ some years back ipe owó sọnù ní inú ilé yẹn mẹ́ọ́nà jówó wọ́n wá lọ ṣe nǹkan wọ́n rí mọ́ bẹ́ẹ̀ wọ́n láti ìgbà yẹn ní ikú ọ̀dọ́ ló ti dàkúfà nínú bẹ̀ wọ́n wá láwọn ọmọ tó wà ń bẹ̀ wọ́n ń dàgbà kọjá abẹ̀ yẹn lọ irú èjì bàbá Táíwò Ògògó yìí so therefore kì í ṣe cancer because èmi gan mo wá ń pe gbogbo àwọn dókítà àti gbogbo àwọn èèyàn tó tún ní mímọ̀ pé ṣé bí a ṣe rí bàbá Táíwò Ògògó ní ọdún iléyá ojúde ọba ṣé bá rí wọn tí wọ́n ta bọ́nbọ́n wọn look sick kò sí nǹkan tó ṣe wọn ẹnu ìgbà wo ni sickness yìí bẹ̀rẹ̀ bóyá ló kọjá 3 months o ṣé láàrin 3 months cancer ti wọ stage 1 stage 2 stage 3 tó fi wọ stage 4 ó kàn ń ṣe dojú everybody irú kò yéèyàn gbogbo kíní yẹn ò ṣẹlẹ̀ okay cancer of what gan ló ṣe wọ́n kàn disclose pé this is the cancer wọ́n ṣáà ní cancer stage 4 ayé pé cancer kọ́ ẹ̀yin fámìlì wọ̀nyí ẹ ti rí ìdí ogun tó ń jà yín èmi ìbá ní pé kẹ́ tètè pakuru mọ́ ẹ pé gbàjarè síta nísìnyí kí wọ́n tètè lọ bá yín ṣe nǹkan tó máa ṣe tó fi máa dáwọ́ ogun àkúfà yẹn dúró nínú ẹbí yín because èèyàn tó bá lísì sí analysis màmá yìí wọ́n ní gbogbo wọn ti fẹ́ kú tán nínú ẹbí yẹn ilé tó kún fún àwọn èèyàn táruwó pọ̀ tí gbogbo ẹ̀ ṣe ṣọ̀ṣọ̀ṣọ̀ wọ́n ló ti da oró kódà wọ́n lọ́mọ wọn gan táwọn bí síbẹ̀ wọ́n ló ti kú wọ́n ní gbogbo wọn máa ń kú bàbá Táíwò Ògògó gan dẹ̀ sọ o wọ́n ní ìkúnlẹ̀ 13 òun ni màmá wọn wípé 3 péré ló kù ẹjọ́ nínú 3 yẹn báyìí àwọn náà tún ti kúrò mélòó ló wá kù báyìí tó já sí pé ogun ìdílé ni o kì í ṣe kánsá o ẹjọ́ ẹ ṣàánú ẹ bá mi pe fámìlì Táíwò Ògògó bàbá late Táíwò Ògògó especially Lima àti Kira ẹ bá mi sọ fún wọn kó sọ fún àwọn mọ́mì wọn ẹ̀jẹ̀ bàbá Táíwò Ògògó làwọn ọmọ yẹn ká ẹ lè dàgbà ká ẹ lè dògbò ju bàbá yín lọ kí ogun tó ń jà nínú ìran yẹn kó má relé yín lórí ẹ dìde òun ni ká ẹ lọ mú gbọ́ nísìnyí o ẹ lọ gbé ìgbésẹ̀ ká ẹ lọ rè ẹ lọ ṣètùtù ẹ lọ wú bó jẹ́ ìṣẹ̀ṣe bó jẹ́ kéèyàn dá gbogbo ẹ̀ papọ̀ ká ṣàṣẹ ogun yẹn kó wọlẹ̀ torí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹ ti rí wọn ní àkúfà ni bàbá Táíwò láwọn ọmọ ẹni tó lọ́mà ti lọ sí àwọn tó fi sílẹ̀ àwọn èso ẹ̀ tó fi sílẹ̀ ó ló yẹ ká ràn ẹ̀yin èso late Táíwò Ògògó òun láì gbogbo àgbáyé ti fetí gbọ́ yìí o kó má di wípé bíyá wá ní pé àìsàn kan kò tún ṣe kánsà ọlọ́run ní jẹ́ ká rí bí o ọlọ́run adáwọ̀ ibi dúró ṣùgbọ́n kí gbogbo ogun yìí kó lè ṣẹ́ láṣẹ wọlé kákan yín lè balẹ̀ kó má máa lọ forever ẹ ti rí àṣírí ìdí ogun tó ń jà yín ogun àkúfà nínú ìran yẹn ni ẹ̀yin ọmọ bíbí inú late Táíwò Ògògó ẹ fọ́n sí gbòòrò ẹ má fẹnu bò ẹ pa àwọn tó bá yẹ kẹ́ ẹ pè kán bá yín re kẹ́ ẹ gbó kẹ́ ẹ tọ́ ibi tí late Táíwò Ògògó òde láyé kẹ́ ẹ jù bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ fẹ́ wú parí kẹ́ ẹ fẹ́ rigi jóbi nínú àlàáfíà torí ikú late Táíwò Ògògó ó dùn wá o ẹ wo ìgbà tí bàbá yẹn sick some years back everybody rò pé ó ti tán wọ́n tatu very strong man ikú late Táíwò Ògògó ó dùn gbogbo ilé kó tún ajíire ilẹ̀ Yorùbá o bó tó mọ̀nà brodo ọ̀fọ̀ burúkú ni ó àsìfẹ́rù ẹ̀ láàrin wa mọ́ torí ìkan láàrin ojúlówó ọmọ ọkọ ilẹ̀ kó tún ajíire ni bàbá yìí láti kékeré bàbá yìí ó gbé àṣàga ó gbé ilẹ̀ Yorùbá ga ó promote Yorùbá títí ilẹ̀ Yorùbá títí dọjọ́ last day wọn ni ó ká gbogbo wa lára ẹ̀yin ẹbí Táíwò Ògògó ẹ̀yin lè rò pé ikú Ògògó dùn Ọlọ́run ẹ̀yin lè rò pé ó dùn ẹ̀yin Yorùbá movie industry ẹ̀yin lè rò pé ó dùn kò dùn yín Ọlọ́run kò dùn yín àwa kò dùn wá bàjẹ́ débi wípé àkànṣe ni mọ bí everybody ṣe love bàbá Ògògó tó torí àgbọ̀ scandal ẹ̀ rí abẹ́gbọ́ scandal wọn àgbọ̀ yamayama bàbá yẹn rí àgbọ̀ rédèrèdè játijàti wọn
ebe ìmọye ló wà ní industry ní oríṣiríṣi scandal kan kúrò lórí orúkọ wọn àgbọ̀ nǹkan bu ìròyìn burúkú kan báyìí nǹkan ìdẹ̀tí báyìí àgbọ̀rí abógborí pa wọn ẹ wò wọ́n ọmọ tán látòkèdè sàlẹ̀ station wọn lásán gbogbo ọmọge ilẹ̀ Yorùbá ló fẹ́ lá wọn àbí mo parẹ́ ẹ̀yin sísítọ̀ mi. láti ìgbà yẹn bọ́n dẹ̀ ṣe ga yẹn náà dẹ̀ ṣe ga délẹ̀ títí di last day bàbá Ògògó ó ga o ẹjọ́ ẹbí Ògògó ẹ wá nǹkan ṣe o ìgbà táṣìírí ti jáde sìn gbogbo ẹ̀yin tọ́lọ́run kó agbára ilé ayé lé lọ́wọ́ spiritually eléyìí ò ní kankan ṣe pé ẹ̀yà mi mùsùlùmí ṣebí ẹ ti sọ nínú ẹbí first wife bàbá Ògògó Christian pọ́nbélé tó dé ní bàbá Ògògó sọ wípé kó má practice ẹ̀sìn ẹ̀ tó já sí wípé ẹjọ́ ọ̀nà tí àbáyọ máa fi jáde ẹ má ta anything nù ẹ má dẹ̀ ta anybody nù kí àlàáfíà àtẹ̀mí gígùn kó lè jọba bógun náà bá wáré kò ní ré sórí mi o kò ní ré sẹ́yìn gbogbo olólùfẹ́ mi kò dẹ̀ ní ré sí ilẹ̀ Yorùbá àwọn wọlé bí àrá ni lágbára lọ́wọ́ náà kò ní gbérí mọ́ ikú wọn dùn wá o àṣírí ńlá leléyìí o gbogbo ẹ̀yin ọmọ ìran Kóòtù Àjíire ìwọ náà fi lé ìkẹ́kọ̀ọ́ kí ló ń ṣẹlẹ̀ nínú fámìlì yín kí ló ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ àfẹnubò ẹ má fẹnubò tó mo sọ yìí mo dúró náà orúkọ tèmi ò yípadà Ìyèdára Kowó Èkó kókó ni mò ń jẹ má gbàgbé láti bá mi share ètò yìí má sì gbàgbé láti bá mi drop comment God bless us bye for now.